mo kí gbogbo etí tó ń gbọ́ mi fún àkókò yìí ẹ̀ka alẹ́ ẹ̀ka àsán ẹ̀ka àárọ̀ according to the time tá a bá bá yín. lórí ètò lónìí mo mà tún ti lọ mo tún ti bọ̀ mo tún gbé wòlíì àgbáyé kan wá eléyìí lágbára o ẹ dárí tètè wá gbọ́ nǹkan tí wòye lè yé sọ gan pa lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá Tinubu Yorùbá Nation olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá ní ikú ń bẹ o ẹ wo bí mi ò ní gbà yẹn lásìkò tí wọ́n fi gbé yín sí dé ọ̀dọ̀ wòlíì yìí pẹ̀lú interview tá a bá wọn ṣe. Ẹ wò ó ẹ bá mi farabalẹ̀ wo ètò yìí ìkànnì tẹ́ ẹ ti wò yìí tó o bá ti subscribe jọ nítorí Ọlọ́run ọbẹ̀ yín ẹ bá wa subscribe ẹ bá wa comment ẹ bá wa like ẹ farabalẹ̀ wo ètò yìí dáadáa. Bàbá yìí tún wá sọ̀rọ̀ láàrin kan wọ́n sọ àwọn ìjìnlẹ̀ kan tó wà fún ìran Yorùbá gẹ́gẹ́ bí ètò sílẹ̀. Wọ́n wá ránṣẹ́ sílé ò wípé gbogbo ẹni bá rí olóyè Sunday Adéyẹmọ àti bàbá wa Bánjí Akíntóyè ó ní iṣẹ́ kan tí wọ́n sọ sínú ètò yìí tí wọ́n rán wa sí gbogbo wọn wípé ká sọ fún wọn. Wọn ò béèrè owó wọn ò béèrè kankan lọ́wọ́ ẹnikẹ́ni àmọ́ kìkì pé kò rí tó o bá ti lè wò ó débẹ̀ má wulẹ̀ sùn toró o lè fò ó kọ́ọ̀tì ẹ̀ kò fi ránṣẹ́ sí wọn kí wọ́n lè láǹfààní àti mọ ìgbésẹ̀ tó kàn gẹ́gẹ́ bí Olúwa ti sọ fún wọn nínú ọ̀rọ̀. Gbogbo ẹ̀ lẹ́ farabalẹ̀ gbọ́ ẹ dákun àmọ́ ẹ bá wa share ẹ bá wa like ẹ kọ́mẹ̀ntì ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ ẹ subscribe sí channel yìí tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ torí a ṣẹ̀ṣẹ̀ dé ni kẹ́ ẹ lè bá a máa láǹfààní àti bá a gbọ́ ọ̀tun wòlíì ọ̀tọ́rọ̀ ànúgbà wòlíì tí ayé ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ni ẹ wá gbọ́ kí ló fẹ́ fakú kí ló fẹ́ fà mìtìtìtì nílẹ̀ kí ló fẹ́ fàdájọ́ òjijì láàrin àwọn ọba ìjọba Nàìjíríà nínú ìjọba Yorùbá Nation pẹ̀lú kí wá lọ́nà àbáyọ gbogbo ẹ̀ ní bàbá yìí sọ torí ifá kò sí ohun méjì tí bá a gbà nínú jẹ́ bí ifá tá a bá dá tí ò létùtù ṣó wá létùtù sí ò létùtù ẹjẹ́ àjọ máa bọ̀ lórí ètò lónìí ọ̀yá ẹjẹ́ ń fohùn sí nínú ilé yìí nínú ilé láì gbà yín lásìkò níwọ̀n bá bẹ́lẹ́jà náà ẹjẹ́ àjọ gbọ́ fídíò yìí ẹ ṣe. àṣàdọ́dọ̀ wòlíì tó ráàánú gbà bàbá ẹ kú déédéé àsìkò yìí. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wà jákèjádò àgbáńlá ayé ẹ kú dédé àsìkò yìí. Àwọn náà kì í pé wọ́n sọ pé yẹ sà gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa bá wa pé ètò yìí dáadáa. Bàbá máa wò ó pé ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ òwò òṣè dágbé irin pọ̀ lágbẹ̀dẹ kí níbo làbá ti bẹ̀rẹ̀ ó yá ẹ̀já bẹ̀rẹ̀ báyìí. Bàbá láìpẹ́ yìí orílẹ̀-èdè Yorùbá nípasẹ̀ Professor Bánjí Akíntóyè wọ́n máa mú ìwé ẹ̀sùn kan lọ sí ibi tí wọ́n ti ṣègbéyàwó fún wa amalgamation gbẹ́tò ẹni bá mo di àti gungi yẹn ibi tá a bá ti gbà gòkè là á gbà sọ. Bàbá kí lẹ rò sí Ọlọ́run nǹkan tí Ọlọ́run sọ lórí ọ̀rọ̀ yìí àbọ̀ Ọlọ́run ti ẹ̀ sọ nǹkan àbọ̀ dákẹ́ ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá wọn. Mo kí ilé ẹ̀kọ́ sí. Wọ́n ń gẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ó ní Olúwa ti sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní ìgbà méje agbára àti ìgbàlà ó jẹ́ ti Olúwa àwọn ọmọ ogun. Bí ẹ rí Ọlọ́run ọ̀gá ògo fi orílẹ̀-èdè Yorùbá kò fi sílẹ̀ àwọn ìjìnlẹ̀ kan wà tó lágbára gidi gan tí àwọn àṣepayá kan wà tó lágbára tí mo rí nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. Ẹni sùúrù ẹni ìsìpara nípa orílẹ̀-èdè Yorùbá ọyẹ ìtúlẹ̀ àbí pé ṣe rí àkọ́kọ́ náà jẹ́ kí n ti bíbá ìbẹ̀rẹ̀. Olóyè Sunday Igboho tó jẹ́ bíi tá a lè pè bíi foreman tó jẹ́ forefront tó wà níwájú gbogbo ọ̀rọ̀ yìí. Nǹkan tí mo rí nínú ìjìnlẹ̀ tẹ̀mí ni wípé mo rí olóyè Sunday Igboho tí ọ̀pọ̀lọpọ̀ èrò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé. Nínú ẹ̀mí èmi náà tẹ̀lé lọ. Wọ́n á ń béèrè pé gbogbo là ń lọ ìrìn àjò yẹn gùn gan. Ṣùgbọ́n kí n gé ní kúkúrú mo wá rí olóyè Sunday Igboho níbi ààfin ó dàbí àwọn ààfin ọba ayé àtijọ́ bí àwọn ọba lágbára. Ilé yẹn tóbi gan láyé ìsàlẹ̀ pé níbi castle àbí mansion ilé ńlá ni. Ṣùgbọ́n ṣe rí
níbi ojú ọ̀nà téèyàn ó gbà kó tó bọ́ síbi iwájú ilé yẹn láti wọnú ilé kòtò ńlá kan wà láàrin ibẹ̀. ìyẹn kòtò giriwo. kòtò giriwo. láàrin kòtò yẹn nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ egun òkú àwọn ènìyàn tó ti kú ló wà níbẹ̀. ṣùgbọ́n lójijì olóyè Sunday Igboho wá kọjá kòtò yẹn kọjá sódì kejì níbi tí ilé ńlá yẹn wà. bàbá ńlá kan wà nínú ilé yẹn bí bàbá yẹn ṣe rí pé olóyè Sunday Igboho kọjá síbẹ̀ yẹn ìbéèrè kò tó kọ́ ó ní báwo ló ṣe kọjá. pé báwo ló ṣe ní Sunday ṣe fọ kòtò yẹn àbó gbanú ẹ̀. báwo kò gbanú kòtò ó fò kọjá. èmi náà ò dẹ̀ rí bí afárá mi ò rí. ṣùgbọ́n kì í ṣe kó wọnú kòtò ó rí kòtò ló gbà kọjá lọ. kábíyèsí Ọlọ́run. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn egun òkú àwọn agbárí àwọn egun apá egun ẹsẹ̀ ló kúnnú kòtò yẹn tí wọ́n ti kú. ejò wọn wà ń bẹ̀rẹ̀ kékeré gbogbo ẹ̀ kan olówó. èmi wá fẹ̀mí rẹ̀ pé kí ni ìtumọ̀ àwọn egun òkú tó wà nínú kòtò yìí. bàbá yẹn wá sọ pé gbogbo àwọn tí wọ́n fẹ́ wá síbí ìbàyí ṣáájú pé gbogbo wọn ni wọ́n ti kú sínú kòtò yẹn. kábíyèsí Ọlọ́run. pé ó ṣòro fún ẹnikẹ́ni láti kọjá sí ibi ìbàyí. bàbá yẹn ti dàgbà ó ti dàgbà gan orí bàbá yẹn mo ṣe orí ẹ̀ tóbi kẹlẹ̀ sí báyìí ó dàgbà àgbàlagbà gidi ni. bàbá yẹn wá wọlé lọ pé níwọ̀n àgbà tó ti kọjá wá lọ gbé ọ̀pá ó dàbí ọ̀pá kí wá tó sọ̀pá lásán o. torí pé ní inú ìran tí wọ́n bá gbé ọ̀pá fún yàn ó ń túmọ̀ sí àṣẹ authority ni ọ̀pá ló túmọ̀ sí lójú ìran. ṣùgbọ́n ọ̀pá yìí wá sọ̀pá lásán wá ní adé lórí tá a lè pè ní ọ̀pá aládé ni bàbá yìí wá gbé fún olóyè Sunday Igboho. ẹ̀rù bà ẹ̀mí gan bàbá yẹn ní ó dàgbé lọ lórí olóyè Sunday Igboho. ṣùgbọ́n ṣáájú kí olóyè Sunday Igboho tó wọ inú ilé yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò pọ̀ tán sáà ń gbára kì í sọ olóyè Sunday Igboho nìkan ló ń dábọ̀ àwọn èèyàn míì náà pọ̀ tí wọ́n jọ ń bọ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ajẹnilẹ́sẹ̀ abatẹnijẹ́ àwọn èèyàn tó rí pé bí wọ́n sì fa ìrìn àjò yẹn sẹ́yìn òun ni àwọn tó ń ta ẹ̀já tẹ̀lé káwọn náà lè báyé ẹ̀já ṣe bí ọ̀rẹ́. ọ̀pọ̀lọpọ̀ àrá ńlá kan sán láti ọ̀run. kábíyèsí. ibi tí àrá yìí tó lágbára dé èèyàn fẹ́ lè má gbọ́n kankan mọ́. ẹ̀rù wá bà olóyè Sunday Igboho gan ẹ̀rù bà olóyè Sunday Igboho gan pé olóyè Sunday Igboho gan rò pé bóyá àrá yẹn máa pa òun ni. ṣùgbọ́n olóyè Sunday Igboho dúró àti àwọn kọ̀ọ̀kan àwọn náà dúró. ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wọ́n dẹ̀ ṣègbè lẹ́yìn ìgbà yẹn olóyè Sunday Igboho wá kọ́ sí kòtò ńlá yẹn bọ́ sínú ilé tó fi gba ọ̀pá àṣẹ. ìyẹn lọ bẹ́ẹ̀ ìjìnlẹ̀ ni o. ìjìnlẹ̀ ni bàbá. ìjìnlẹ̀ tó lágbára ni sà. bàbá ìjìnlẹ̀ ni. ó sì yé mi dáadáa torí pé ṣe rí kì í ṣe olóyè Sunday Igboho nìkan ló kọ́kọ́ sọ̀rọ̀ Yorùbá ní ṣàlàyé. ọ̀pọ̀lọpọ̀ ti sọ. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nínú àwọn tẹ́yìn náà gbọ́njú mọ̀ mélòó ni wọn ló wà láyé lónìí. they don go wọ́n ti kú. nínú àwọn tẹ́ẹ̀sì mọ̀ tí wọ́n wà láyé ká ti fìgbà kan sọ̀rọ̀ Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ wọn sọ ọmọ lónìí. wọn sọ ọmọ yàtọ̀ sí Professor Banji Akíntóyè lókun. so ìjìnlẹ̀ ni ohun tó túmọ̀ sí ni pé Yorùbá nation ń bọ̀ o. ṣùgbọ́n wọ́n fi ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ṣètùtù. ọbẹ̀ tà yín bọ́ta ni. ohun tó túmọ̀ sí nìyẹn. ṣé bá àwọn ọ̀tá ni. àwọn ọ̀tá ni. kán pẹ́kọ́ tó kú. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà wọ́n ti rò pé nígbà wo ni Yorùbá nation ó wáyé nígbà wo ni ó wáyé ohun tó gbogbo wa náà ni ìran Yorùbá ó máa bọ́ lóko ẹrú. ṣé ẹ̀ gbọ́ mi sọ. bàbá mo wà pẹ̀lú yín. Yorùbá máa bọ́ lóko ẹrú ìyẹn ni ìran àkọ́kọ́. ṣé rí mo ṣe tó ń padà bọ̀ olóyè Sunday bàbá Akíntóyè ohun tí mo rí sí bàbá nípa ti ẹ̀mí lélẹ́yìí. ok. akọ́ nínú ìwé Àìsáyà ó ní pé fear not ó ní má ṣe bẹ̀rù ẹ má bẹ̀rù nínú ọkàn bàbá wò pé ní ìgbà wo ni torí bí bàbá ṣe fẹ́ ni pé bí kí Yorùbá nation yẹn kó sáré ṣẹlẹ̀. kó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni bàbá ti ń dàgbà. bàbá ti dàgbà àbí. tí ìsìnkú lójú bàbá. bẹ́ẹ̀ ni àṣẹ àmín. bàbá ń bá kékeré ti ṣẹlẹ̀ tó bó ṣe wù wọ́n. bàbá tá à ń sọ yìí kì í ṣe olùsí èèyàn àwọn ọmọ rẹ̀ kì í olùsí ènìyàn. ìfẹ́ ọmọ ènìyàn ni tó bá jẹ́ pé ti bàbá nìkan tí wọ́n jẹ tọ́jọ́ kóòfù dé. ó wà ńlẹ̀. ṣé bàbá ó wà ńlẹ̀. bẹ́ẹ̀ ni. àwọn tí bàbá ti ràn lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé wọ́n máa ṣèrànlọ́wọ́. bẹ́ẹ̀ ni. wọ́n tí wọ́n pè ní ìfẹ́ òtítọ́ ó nìyẹn
òun ni bàbá Akíntóyè, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ fún bàbá Akíntóyè pé ẹ má ṣe bẹ̀rù. Ó ní orin yẹn ló fi wá wáyé pé kò tọ́ káwọn mímọ́ bẹ̀rù kí wọ́n sọ̀rẹ́ tinú. Atọ́kọ nínú ìwé Àìsáyà ó ní àwọn tí ó dúró de Olúwa ó ní wọ́n fi ìyẹ́ gòkè bí idì, ó ní wọ́n sáré kì yóò sì rẹ̀ wọ́n. Ó fi eléyìí sọwọ́ sí bàbá Akíntóyè àti gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń pè fún orílẹ̀-èdè Yorùbá. Ṣé ẹ rí gbogbo ẹnikẹ́ni tó ń fi omijé béèrè fún ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀dá tó fẹ́ Yorùbá nation dénúdénú, àwọn kan ń gbàdúrà sí Ọlọ́run lójoojúmọ́, omijé ojú wọn sì ń kán sílẹ̀. Ṣé ẹ rí nínú ìwé Revelation, nínú ìwé ìfihàn, Ọlọ́run ò fi omijé ojú tálákà ṣeré o. Bẹ́ẹ̀ni. Gbogbo omijé ẹ̀dá tó bá bọ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí ìyà tí ìjọba fi ń jẹ wọ́n, Ọlọ́run máa béèrè lórí àwọn ìjọba yẹn o. Ohun tó dájú ni mò ń sọ fún yín o, Ọlọ́run máa béèrè. Ìjìyà ń bọ̀, bó ṣe ń padà bọ̀ lórí ìyẹn, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣípayá ó pọ̀ gan-an, ó pọ̀. Ṣé ẹ rí nípa ti petition tí wọ́n kọ sí United Kingdom, ìjìnlẹ̀ pọ̀ ń bẹ̀. Ṣé ẹ rí lẹ́tà tí olóyè Sunday Igboho tó sì máa mú lọ, ìṣẹ̀yọ̀ kan. Ìṣẹ̀yọ̀ kan. Bẹ́ẹ̀ni, nínú Bíbélì nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ bọ́ lóko ẹrú, Áárónì àti Mósè kì í ṣe ẹ̀kan ni wọ́n lọ bá Fáráò. Ẹ̀kan kọ́. Wọ́n ní sà, ẹ jẹ́ kí àwọn èèyàn mi kó lọ. Bẹ́ẹ̀ni. Akọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ní gbogbo àwọn tí wọ́n gba ilẹ̀ Olúwa fún ara wọn ní ìní. Bẹ́ẹ̀ni. Kí Ọlọ́run ọ̀gá òkú ṣe wọ́n gẹ́gẹ́ bí àjókù koríko. Àṣẹ ni mo sọ o, ní orúkọ Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ni mo sọ eléyìí. Gbogbo ẹ̀dá tó dúró pé orílẹ̀-èdè Yorùbá nation ní dé. Gbogbo ẹ̀dá tó ń gbẹ̀yìn bẹbọ jẹ́ pé orílẹ̀-èdè Yorùbá ò ní tẹ Yorùbá lọ́wọ́. Ọlọ́run ọ̀gá wa ṣe ẹ̀mí wọn gẹ́gẹ́ bí ajá ti kú. Tòun tòlùgbòrò pẹ̀lẹ́sẹ̀ méjì lọ́rùn. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ mo máa ń fẹ́ kí n bá ń sọ̀rọ̀ kí n máa fi ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tì í. Torí pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga gbogbo orúkọ rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Ó ní gẹ́gẹ́ bí ajá ti láìjẹ Lábótì, wọ́n sọ fún Áábù, Jésíbẹ́lì aya rẹ̀ pé bẹ́ẹ̀ ni ajá yóò láìjẹ wọn. Bẹ́ẹ̀ ló sì rí. Tó bá jẹ́ pé ohun tí mo sọ lónìí nínú ìwé mímọ́ bẹ́ẹ̀ ló ṣe rí, ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì, gbogbo ẹni tó ń yọ ọmọ Yorùbá lẹ́nu, gbogbo ẹni tó ń gbógun ja Yorùbá nílé àti lóko, gbogbo ẹni tí ó ń fi àìfàyàbalẹ̀ dé bá ọmọ Yorùbá, ní orúkọ Jésù Kristi Ọlọ́run ó fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù. Àmín. Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yóò fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù. Àmín. Ṣé ẹ rí gbà mí ti máa wá omijé máa fẹ́ bọ́ lójú mi pé torí pé ilẹ̀ Yorùbá ilẹ̀ ọlọ́ràá ni. Nígbà tí Boko Haram bẹ̀rẹ̀ nígbà yẹn lọ́hùn, ayé ìgbà tó tiẹ̀ di kó ti ń lajú jẹ̀ láyé ìgbà ìjọba Ọbásanjọ́, àwọn yẹn nírọ́ ni kò lè débí bí orin táwọn kẹ́kọ̀ọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ ó kàn wá òye ó ti débì. Ọkàn wa gù, ọkàn wa kúkú. Wọ́n ṣe ń gbé olówó, wọ́n ń gbé ọmọdé, bẹ́ẹ̀ ni wọ́n ń gbé àgbàlagbà nílẹ̀ Yorùbá wa yìí náà. Ohun tó ti ní lójújú lè lọ́pọ̀. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ní àwa ó ṣe wá kọrin Ọlọ́run nínú Psalm 137. Nílé àjèjì. Àwọn ọ̀tá ń béèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí àwọn Fúlàní ṣe ń challenge Yorùbá nílẹ̀ Yorùbá wa yìí, ní Ògùn state, ní Ondo state. Wọ́n á pa àwọn ènìyàn nílẹ̀ Yorùbá wa. Ó dàbí Psalm 137 ni. Kí ló wí? Ó ní ẹ̀bá odò Bábélì. Ṣé mọ̀ pé lẹ́yìn Yorùbá náà wà náà sún létí òkun. Bẹ́ẹ̀ni. Ó ní ẹ̀bá odò Bábélì. Káwọn sọ pé létí òkun tá a wà. Ó ní àwọn ọ̀tá wa wọ́n ń béèrè pé ká kọrin ìbílẹ̀ wa fún wa. Wọ́n ní àwọn ó ṣe kọrin Olúwa ní ilẹ̀ àjèjì. Kò ṣeé ṣe. Ìyẹn ni pé àwọn wọn ń challenge Yorùbá. Kí lórin ìbílẹ̀ ti Yorùbá? Ṣẹ́ wa. Ǹjẹ́ wá. Orílẹ̀-èdè bí wa ni. Orílẹ̀-èdè bí wa. Kí àwọn àjòjì máa béèrè pé ká kọrin ìbílẹ̀ wa fún wọn. Nílẹ̀ tí ó. Nílé àjèjì kò ṣeé ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé ó ní ọ̀pá àwọn ènìyàn búburú. Ó ní kò ní wà lórí olódodo títí láéláé. Mo gbà ládùúrà ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ọ̀pá àwọn Fúlàní, ọ̀pá àwọn ẹni ibi, ọ̀pá àwọn ẹni òkùnkùn, ní orúkọ Jésù Kristi Ọlọ́run jẹ́ kó wà lórí wa títí láéláé. Ọ̀pá àwọn Fúlàní ó ní ọ̀pá àwọn ẹni ibi. Bíbélì ní kò ní wà lórí olódodo títí láéláé. Wọ́n máa jí odidi ọba gbé. Ohun tó ti ní lójúdo lè lọ́bẹ̀ odidi ọba aládé. Bàbá, níbi tẹ́ ẹ dé yẹn lórí ọ̀rọ̀ ọba aládé, àwọn ọba tí wọ́n ń jí gbé kí ló fà á?
tí wọ́n jọba gbé tí wọ́n pọba àwọn ọba ìlú kan wà bíi Kwara bíi nǹkan láìpẹ́ yìí tí wọ́n pa jagunjagun wọn tó jẹ́ wípé ẹni tí ń dìfẹ́ǹdì ìlú tó jẹ́ pé àwọn bàbá ṣe ń sọ̀rọ̀ yìí ìròyìn tẹ̀ wá lọ́wọ́ pé àwọn ọba yìí wọn ò lè súnlé mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀wọ̀n kò lábúlé wọn ìgboro Kwara ni wọ́n lọ sùn kílẹ̀ Ìlọrin kílẹ̀ ìlú kó lè fa àbí. ọ̀rọ̀ náà sọ nínú ìwé James pé ó ní àwọn áńgẹ́lì tí wọ́n sọ ipò ọlá wọn nù ó ní wọ́n kó wọn jọ láti sọ wọ́n sínú ọ̀gbun àìnísàlẹ̀. àwọn áńgẹ́lì tó sọ ipò ọlá wọn nù iṣẹ́ ọmọ ìṣẹ́ ráwọn ọba tí wọ́n ń jí gbé wọ́n ti sọ ipò ọlá wọn nù. ọba sọpọ̀ ọlá ẹ̀ nù. wọ́n ti sọ ipò ọlá wọn nù. nínú ìwé orin Dáfídì Psalm 136:18 ó ní Ọlọ́run ó ló pa àwọn ọba olókìkí nítorí tí àánú rẹ̀ tó dúró títí láéláé. ẹ gbọ́ dáadáa. bàbá ìyẹn ni ó tiẹ̀ kẹ́ tó sọ nǹkan tẹ́ fẹ́ sọ òun ló mú mi rántí ìṣípayá mi o. ok ṣé ẹ rí ìpàdé táwọn lọ́balọ́ba fẹ́ ṣe. ẹ jẹ́ kí wọ́n sòótọ́ o. ẹ bá gbogbo àwọn lọ́balọ́ba sọ̀rọ̀ kí wọ́n sòtítọ́ kí wọ́n sòdodo. torí pé tí wọ́n bá fi èké tí wọ́n bá fi bo ọ̀rọ̀ lórí tí wọ́n bá fi itọ́ funfun sí itọ́ ẹ̀jẹ̀ sínú. tí wọ́n tún tọ́ funfun síta. ṣe láti ọjọ́ ìpàdé yìí ẹ̀kọ́ ọ̀rọ̀ ìsílẹ̀ o láti ọjọ́ tó bá ti ṣèpàdé yìí sí oṣù 6 ẹ̀ gbọ́ pé ọba olókìkí jáde láyé. ọba olókìkí ó máa jáde láyé. awọ lọ. ọba olókìkí ó máa jáde láyé. ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ tí ó mì gbogbo tí ó mì ilẹ̀ ayé tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà yìí láìpẹ́ àti láìjìnà. torí pé inú Ọlọ́run ọ̀gá ògbó òdùn inú Ọlọ́run òdùn òun ni Psalm 38:18 sọ ó ló pa Psalm 36 ó ló pa àwọn ọba olókìkí nítorí tí àánú rẹ̀ kí lẹ rò bọ́lọ́run ṣe pa àwọn ọba olókìkí torí àwọn ọmọ tiẹ̀ torí àwọn ènìyàn tiẹ̀ ni torí àwọn ènìyàn tiẹ̀ Fáráò nínú Bíbélì nígbà tí wọ́n mú petition lọ́ba Árónì ìgbà yẹn olú represent bàbá Akíntóyè Mósè ló represent Sunday Igboho wọn kọ petition lọ kì í ṣe ẹ̀kan o òun ni mo sọ pé kì í ṣe ẹ̀kan ni wọ́n mú petition lọ bá àwọn UK kì í ṣe ẹ̀kan ṣùgbọ́n àṣírí kan wà mẹ́ta ni ṣùgbọ́n ẹyọ kan péré ni màá sọ fún gbogbo ayé lónìí torí àwọn míì máa sọ pé ẹ bá rí jìnlẹ̀ ẹ má sọ a máa sọ ṣùgbọ́n a fi ìyókù pamọ́. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà pé èèyàn máa ń fún ọmọdé lẹ́wẹ̀ àbí bákan bẹ́ẹ̀ ṣé máa ń sàn pa lówe ṣá. a fi ìyókù ṣe rí lẹ́tà míì tí wọ́n mú lọ sí United Kingdom ẹ kó tọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́tà míì tí wọ́n mú lọ sí United Kingdom kí wọ́n lọ wá ìkórìdẹ ẹ̀yẹ òdìdẹrẹ́ òun ni kí wọ́n fi sign sẹ́yìn lẹ́tà yìí kí wọ́n fi sí signature kí wọ́n mú lọ bá wọn ìdàrúdàpọ̀ wàhálà máa bá wọn ó máa dé bá wọn àṣírí. ó ti dé already bò tí wàá pọ̀ tó àbí. ẹ tí ì rí nǹkan kan ò tí ì ṣẹlẹ̀ àbí rí kẹ́kẹ́ nǹkan bá ṣẹlẹ̀ Yorùbá ó ti lọ. Bíbélì wípé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀ ó ní yóò sì fi wọ́n máa jẹ̀mú. ṣe ní ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀ ó pọ̀ gan-an ni nílẹ̀ Yorùbá tá a wà ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀ ẹ jẹ́ kí wọ́n kọ lẹ́tà yẹn bí mo ṣe sọ àwọn nǹkan mẹ́rin mo lè sọ fún ilé lẹ́yìn ètò ẹ sẹ́ndì ẹ̀ sólè Sunday Igboho ẹ sẹ́ndì ẹ̀ sí bàbá Akíntóyè àwọn tẹ́ mọ̀ pé lóòótọ́ ènìyàn ni wọ́n bí ẹ ṣe jẹ́ lórí ìyẹn ni ẹ sà. bàbá ẹ kú àtótónu látàtàárọ̀ kí n tó lọ síbi ìbéèrè mi ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tẹ́ ń púrúfù pé tó wòlíì Ọlọ́run ẹni ìpè Ọlọ́run Olódùmarè ní àmọ́ ẹni gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a gbọ́ nípa yín tá a ti ṣèwádìí tá a rí bẹ́ẹ̀ a rí pé ẹ jẹ́ ọ̀kan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì pàápàá jùlọ lórílẹ̀‐èdè tá a wà yìí lónìí tí wọ́n bá sọ pé àwọn wo ni wọ́n múra àti láti lọ sínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ilé iṣẹ́ yín ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ individual àti èṣe ìjọba báwo lẹ ṣe débẹ̀ ní ṣókí báwo lẹ ṣe di ìròyìn pásítọ̀ tẹ ṣe torí ẹlòmíín wà tó jẹ́ pé àpẹẹrẹ ní pásítọ̀ Olúwa ní ẹ má ṣiṣẹ́ o ìpè mi ò ṣiṣẹ́ o báwo lẹ̀yin ṣe wá tó jẹ́ pé ẹ máa lọ sínú òkun òfurufú ẹ tún máa lọ kọ́ àwọn ọmọlé ẹ̀kọ́ ní bí wọ́n ṣe lọ lú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síjọba sì mọ̀ yín tó fún yín níwèé àti kódà wọ́n ní wọ́n tó ti fún yín láwọ̀ọ́dù tá a sì rí lójúkorojú gẹ́gẹ́ bá a ṣe rí lọ́fíìsì. ẹ ṣe rí anything láyé íńtánẹ́ẹ̀tì tá a wà yìí irọ́ ṣòro pa àwọn èèyàn ní láìsí fídíò láìsí evidence nípa orí ọ̀fẹ́ Ọlọ́run lèmi tí mo ń sọ̀rọ̀ yìí mo ti láǹfààní àti lọ sásọ̀rọ̀ bí ìgbà bíi méjì
ìjọba àpapọ̀ ìjọba Muhammadu ẹgbà ṣéǹjì. ìjọba ẹ̀mí wọn fún mi lówó. ẹ jẹ́wọ́. ìjọba tó bá dẹ̀ fún mi lówó kì í ṣe pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ok. tó bá jẹ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì béèyàn gbó fún mi máa gbà. ṣùgbọ́n kì í ṣe pé ó yá gbó wá bá wa sọ kíní nípa tẹ̀mí ìyẹn yàtọ̀ o. ti sáyẹ́ǹsì ọ̀tọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run ìmọ̀ ẹ fẹ́ gbà ó kó ló má rí. nǹkan tí mo sọ ni pé ìjọba Muhammadu Buhari àwọn wọn fún mi ní àwọ́ọ̀dù ní nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn pé lára àwọn scientist orílẹ̀-èdè Nàìjíríà ìwọ náà jẹ́ ọ̀kan. so nípa ìmọ̀ ìjìnlẹ̀ àwọn nǹkan kan wà tí mo ti ṣe nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì lórí BBC lórí àwọn channels television lórí ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe ń tábí wọ́n ti gbé mi jáde káàkiri ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lágbàáyé ni wọ́n ti pè mí ẹni yìí kìíní kan so ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí àwọn èèyàn ń bèèrè pé báwo gan ni iṣẹ́ ọ̀rọ̀ wòlíì ṣe jẹ́ ọ̀rọ̀ scientist ohun tó fi jọra wọn náà ni pé ní ìpìlẹ̀ pẹ̀pẹ̀ lóòótọ́ mo ṣe sáyẹ́ǹsì nígbà tí mo wà ní secondary school bọ̀ mi ò padà lọ ka sáyẹ́ǹsì níbi kankan mọ́ ṣùgbọ́n nípa bá ń lọ gbàdúrà káàkiri à ń gbàdúrà káàkiri bá a ṣe ń borí òkè lọ gbàdúrà ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà wòlíì tá a máa ń tẹ̀lé